láti Prison 24 TV àtúgbẹ́ tuntun dé. èrò aráyé lónìí. bọ́ọ̀rù bayọ̀ lókè àgàbà ní àtúndé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí oríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 ní orúkọ ọlọ́run ọba mi ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tí ó jẹ́ kó ṣeé ṣe fún wa ó ṣe ní ká máa rọ́ wá sí lónìí torí pé ní Jímọ̀ olóyin èmi náà sì rí pé wọ́n kan wà ní ó wà ní ipò mùsùlùmí òdodo lónìí torí pé ó yí ọ àbí ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba tó tún jẹ́ kó ṣeé ṣe fún wa tá a tún pàdé láyọ̀ lónìí Jímọ̀ ọpẹ́ ni fún ọlọ́run ọba àmọ́ dúpẹ́ ni ẹnu ọpẹ́ wa ò ní kán kò ní kán o ṣe mo gbìyànjú díẹ̀ bí àwọn nǹkan lárọ́wà sí arọ́wà sí máa bá ẹ̀ arọ́wà sí òun náà jọ ìbá níbikíbi tí ẹ bá ti ń wò wá tẹ́ ti ń gbọ́ wa níkànnì Jígí Alára ẹ ti mọ̀ báwa la lára àwa gangan la lára ẹ o ó wà lárúkọ wa Jígí Alára a tún ti dé o àtòkòdé bìbà fún tòní àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan òun náà lẹ́mọ̀ gbádùn àwọn kókó tó ṣúyọ nínú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní èní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 2023 èní náà Jímọ̀ olóyin o wọ́n á fi àsìkò yìí kí gbogbo àwọn mùsùlùmí òdodo káàkiri àgbáyé wípé àkú báríkà Jímọ̀ tòní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà láṣẹ láyé nínú ọlá ńlá nínú ayọ̀ nínú ìdùnnú nínú oríṣiríṣi ohun gbogbo àlékún owó àlékún ọmọ àlékún gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́wọ́n bá mi Èdùmàrè yóò ṣe fún gbogbo wa o Olúwaṣeun lórúkọ tí èmi ń jẹ́ bóyá kí n pera mi Sùláìmọ́nù lónìí ṣoṣo àpẹẹrẹ súná ó lágbára lónìí Olúwaṣeun Adeoye lórúkọ tí èmi ń jẹ́ a tún gbádùn ara wa ju bá ṣe máa ń gbádùn ara wa jù ti tẹ́lẹ̀ lọ lónìí ẹ tún gbádùn wa o àwọn kókó tá a kó wa lọ́dọ̀ tí ẹ̀yin náà bá wa dárúkọ ájíà. ẹ kó lé lẹ́ẹ̀kan sí lábala tọ̀dọ̀ tèmi náà a kó Jímọ̀ olóyin tòní èmi wàá ṣọpẹ́ lókè ìpẹ́ orúkọ tèmi kò yí padà Funmilayo Adesewo òun náà ni mo jẹ́. kò sí àjíà wájú ọkọ rẹ kò lájíà ìwọ làlájì èmi ò sájíà mo lè fẹ́ fi àjíà kún kó mọ́ bá jíà bẹ̀rẹ̀ ẹ má jẹ́ kí adènà pẹnu lónìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ kíní ọ̀ ní wàrà sísà àwọn kókó náà ní àkọ́kọ́ ká o ní kọ̀ọ̀kan ìjìjì àwọn kókó ọ̀hún ni àkọ́kọ́ kà sí létí nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti kọ́kọ́ rí kókó ilé gbàgàdà náà ni gbogbo náà la mọ̀ pé tí ń lọ lọ́wọ́ báyìí náà ni ọ̀rọ̀ ètò ààbò tó rí bákan lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ in tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna láìpẹ́ yìí níbi tí àwọn ọmọ ológun tí wọ́n ti ṣèṣì yin àdó olóró sáwọn agbègbè kan tán láwọn rò pé àwọn agbésùnmọ̀mí ni ọ̀rọ̀ náà ó wà lójú gbogbo àwọn ìwé ìròyìn tó jáde fún tòní ó jẹyọ ń bẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti kọ́kọ́ mu ó wà ń bẹ̀ náà níbi tí wọ́n ti sọ pé lórí ọ̀rọ̀ ọ̀hún o ààrẹ Tinubu ti wá sọ̀rọ̀ ó ní gbogbo àwọn tí a jẹ ìwà ìbàjẹ́ náà bá ṣe lé lórí náà ni wọ́n fojú winá òfin o nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí àkọlé ọ̀hún gbàgàdà ni wọ́n kọ o. nínú ìwé ìròyìn Vanguard òun lèmi ti máa bẹ̀rẹ̀ fún tòní méjì nínú àwọn àgùnbánirọ̀ tí wọ́n jí gbé ni wọ́n ti gba òmìnira wọn báyìí mo rò pé ó rántí àwọn àgùnbánirọ̀ tí wọ́n gbé níjó ní wọ́n tún ti rí méjì gbà nínú wọn. lọ́dọ̀ tèmi náà nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo kúkú ṣì wà níbẹ̀ náà ni iléeṣẹ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àwọn aṣòfin lórílẹ̀‐èdè yìí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní àjọ náà iléeṣẹ́ tó ń rí sí àtúnṣe àwọn ìwà èèyàn láwùjọ National Correctional Center ní bóyá center náà ni
wọ́n ní owó tí àwọn fi ń bọ́ àwọn ẹlẹ́wọ̀n lójúmọ́ pé ìyẹn jẹ́ 750 naira wò pé àwọn ajá àwọn náà tí àwọn ń lò fún nǹkan kan lóríṣiríṣi pé àwọn ajá wò àwọn yẹn owó tí àwọn fi ń bọ́ wọn pé ìyẹn jẹ́ ẹgbẹ̀rin náírà 800 naira wọ́n wá ń sọ̀rọ̀ ní tí wọ́n gbìyànjú àti fà níbẹ̀ náà ni wípé owó tí wọ́n fi ń bọ́ ajá lójúmọ́ ó ju owó tí wọ́n fi ń bọ́ àwọn ẹlẹ́wọ̀n lójoojúmọ́ lọ ẹni tí wọ́n ń ṣe ọ̀gá àgbà àjọ ọ̀hún ó ti wá ń sọ̀rọ̀ wípé òun fẹ́ kán sún owó ìsókè láti 750 naira sí ẹgbẹ̀rún mẹ́ta lójúmọ́. Inú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ọ̀hún o láàárọ̀ òní. Lórí àṣìyìn bọ́ǹbù tí ó mẹ́nubà lẹ́ẹ̀kan nílùú Kaduna iléeṣẹ́ ọmọ ológun wọ́n ní àwọn yóò máa rí àrídájú kí àwọn tó ju àdó olóró báyìí. Inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni Sanusi ti ń sọ̀rọ̀ Sanusi ń sọ pé kò yẹ pé ajá ò lè rorò kó sọ ojúlé méjì o ẹ̀ ń sọ̀rọ̀ pé béèyàn bá jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí kò tún yẹ kó jẹ́rù ààrẹ ní ó tún jẹ́ bí alákòóso fún ní ẹ̀ka epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí ó tún sọ̀rọ̀ pé lásìkò tó ń wà gẹ́gẹ́ bí tó ń wà ní iléeṣẹ́ epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí pé wọ́n yọ̀ ọ́ nípò látàrí pé òun ò fọwọ́ bo ẹ̀sùn ìwà ìbàjẹ́ kan tó ṣẹlẹ̀ ńbẹ̀ nígbà náà. Inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí láàárọ̀ ní o ibẹ̀ náà wọ́n ní Adélábù ó ní òun yóò ṣe kíni òun yóò darapọ̀ padà mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Nínú ìwé ìròyìn The Vanguard náà ni wọ́n ṣì wà ẹgbẹ́ EFCC DSS lọ sí ilé ẹjọ́ ṣé wọ́n ló sọ bẹ́ẹ̀ agbẹjọ́rò fún Emefiele òun ló sọ bẹ́ẹ̀ wípé kí wọ́n gbé EFCC DSS lọ sí ilé ẹjọ́. Inú ìwé ìròyìn Nigerian Tribune tí màá fi kálẹ̀ láàárọ̀ nínú ìwé ìròyìn nínú lára àwọn kókó níbẹ̀ náà ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí National Association of Nigerian Students níbi tí wọ́n ti ń rọ ìjọba àpapọ̀ wípé gbogbo àwọn ẹbù fọ́pọ̀ wa lórílẹ̀‐èdè pé kí ìjọba àpapọ̀ kí wọ́n ṣe kíni pé kí wọ́n gbìyànjú àti ṣe àtúnṣe ẹ̀ kí orílẹ̀‐èdè wa Nàìjíríà pé lórí ìpèsè epo yẹn o káwa náà lè dúró déédéé kí ká lè nígbẹ́kẹ̀lé nínú ara wa òun self-sufficiency àwọn ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ló ń sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ òní. Ìròyìn tèmi fi máa kásẹ̀ Vanguard ńlẹ̀ òun ni ó sọ pé ìjọba àpapọ̀ gbé owó tó tó 548.56 billion naira kalẹ̀ fún àwọn ọ̀nà tí ó jẹ́ ti ìjọba àpapọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Inú ìwé ìròyìn Daily Trust ni mo tún kalẹ̀ sí láàárọ̀ òní o níbẹ̀ náà ni wọ́n ti sọ pé ẹbú fọ́pọ̀ Dangote tó jẹ́ pé àpapọ̀ owó tí wọ́n fi kọ́ ó tó bí bílíọ̀nù lọ́nà 20 náírà nígbà tí wọ́n sọ pé fún ìgbà àkọ́kọ́ àwọn náà gba epo rọ̀bì láti ilẹ̀ òkèèrè o nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ti rí ìròyìn eléyìí láàárọ̀ òní o. Nínú ìwé ìròyìn Punch òun lèmi ti fẹ́ mú eléyìí jáde ó ní látàrí ìbúgbàmù àdó olóró tí wáyé ní ìpínlẹ̀ Kaduna ìjọba àpapọ̀ ti ṣèlérí láti fìyà jẹ àwọn tí àjẹ ìwà àbàjẹ́ náà bá ṣe mọ́ lórí bẹ́ẹ̀ ni àwọn àjọ ACF ní kí wọ́n yọ GOC kúrò nípò rẹ̀. Kókó gbàgàdà ilé òun ló yẹ kí n kọ́kọ́ fi ṣe àkọ́kọ́ náà ṣùgbọ́n ìròyìn ọ̀hún tí ì ṣetán lápá ọ̀dọ̀ tì níbí nínú ìwé ìròyìn Daily Trust náà ni o kókó gbàgàdà kan tó wà ńbẹ̀ náà ní ibi tí Sheikh Gumi ti ń sọ̀rọ̀ wípé bí wọ́n ṣe yin àdó olóró sí orí àwọn èèyàn kan nípínlẹ̀ Kaduna tí wọ́n sọ pé àwọn ṣèṣì ni Gumi sọ̀rọ̀ wípé kì í ṣe pé wọ́n ṣèṣì pé wọ́n mọ̀ọ́mọ̀ yin àdó olóró yìí sí orí àwọn aláìṣẹ̀ ni Gumi ló sọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ òní. Àjọ EFCC sọ pé bí àwọn ọ̀dọ́ ṣe ń lọ́wọ́ sí jìbìtì orí ẹ̀rọ ayélujára ó ń dúnkokò mọ́ bí wọn yóò ṣe jẹ́ adarí lẹ́yìn wá ọ̀la. Nínú ìwé ìròyìn Daily Trust náà mú kúkú ṣìwà ilẹ̀ òkèèrè ní ìròyìn lè ní ó bá dé láàárọ̀ òní níbi tí wọ́n ti sọ wípé bí ìdá 100 àwọn èèyàn tí wọ́n ń gbé ní agbègbè Gaza ni wọ́n sọ pé ogun ọ̀hún ni ó ti ṣí nípò tí wọ́n wà tẹ́lẹ̀ ó ti ṣí wọn kúrò ńbẹ̀ báyìí nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Tinubu ẹgbẹ́ NUPENG pẹ̀lú àwọn yòókù ṣe ìdárò ikú Kokori tó kú ní ẹni 100 ọdún. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì Zamfara ni wọ́n sọ pé àwọn agbébọn ni wọ́n tún jí gbé o kí Ọlọ́run kó ṣàánú wa. Bákan náà ni mo tún rí
ìròyìn kan náà lórí ètò ààbò náà tún ní kọ́lọ́hún ṣàánú wa náà lẹ́lẹ́kejì náà ni mo tún sọ wọ́n ní ibùdó agbára tí ó wà ní Ṣìrórò ni wọ́n sọ pé ó ti di tí ìbẹ̀rùgbojo wà fún àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ báyò látàrí ìdúkokò àwọn agbébọn lágbègbè ọ̀hún. Inú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. aita ń ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ pé ó ṣeé ṣe kí àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú kan fi orílẹ̀-èdè yìí sílẹ̀. àyátà. ṣé kókó ti tán lọ́dọ̀ rẹ̀ tẹ̀ àti gbogbo rẹ̀ ní báyìí èyí tí ó tún kù báyìí náà ni pé káwáka kẹtẹpẹ àwọn èèyàn sí wa létí kọ̀ọ̀kan ṣùgbọ́n ká tó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bomi là díẹ̀ à ń padà bọ̀. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti mú ìròyìn àkọ́kọ́ láàárọ̀ òní o. Ìròyìn tó ní ṣe pẹ̀lú ètò ààbò náà ni o, pàápàá jùlọ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna láìpẹ́ yìí níbi tí àwọn ọmọ ológun tí wọ́n ti ṣèṣì yìn àdó olóró sí orí àwọn èèyàn tí ó wà níbẹ̀. Ààrẹ Tinubu ti wá sọ̀rọ̀ láàárọ̀ òní o sínú ìwé ìròyìn Nigerian Tribune àti gbogbo àwọn ìwé ìròyìn tó jáde fún tòní níbi tí ó ti ń sọ̀rọ̀ wípé gbogbo àwọn tí a jẹ ìwà ìbàjẹ́ náà bá símọ́ lórí náà ni wọ́n fi mú kàtà òfin o. Àwọn amòòkùnṣèkà, àwọn tí wọ́n wà nínú òkùnkùn tí wọ́n ń ta fàṣínì mọ́lẹ̀, ó ní gbogbo wọn pátápátá náà ni àwọn rí pé àwọn mú ṣíkún tí wọ́n sì fi ojú winá òfin o. Bákan náà ni ààrẹ tún sọ̀rọ̀ wípé agbègbè ọ̀hún tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ti ṣe tún dún bíríò ẹni wọ́n sọ pé wọ́n tún ṣe àtúnṣe ẹ̀ torí pé wọ́n ní ilé ọba tí ó bá jóná ẹwà náà ní ó kù sí o. Àjọ iléeṣẹ́ ológun nílẹ̀ yìí náà tún ti wá sọ̀rọ̀ wípé àṣìṣe ní kinní ọ̀hún. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ náà ni àwọn àjọ tí wọ́n pè ní Arewa Consultative Forum níbi tí wọ́n ti ń sọ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ̀ bá tiẹ̀ ti máa sọ ọ̀rọ̀ kankan rárá o. Nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Ìwé ìròyìn Vanguard òun lèmi fi máa ṣíde lórí ètò ààbò òun náà la ṣe wà. Méjì nínú àwọn agùnbánirọ̀ tí wọ́n jí gbé ni ó ti gba òmìnira báyìí. Àjọ NYSC sọ wípé àwọn ti rí àwọn agùnbánirọ̀ obìnrin méjì gbà padà nínú àwọn tí wọ́n jí gbé níjò ní ìpínlẹ̀ Zamfara nígbà tí wọ́n ń lọ sí ibi ìpàgọ́ àjọ náà ní ìpínlẹ̀ Sokoto. Adarí àgbà Mr. Eddie Megwa ló sọ èyí di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí Megwa ṣe sọ, ó ní ó ti di àwọn 4 tí wọ́n ti rí gbà padà nínú àwọn agùnbánirọ̀ 8 àti dírẹ́bà ọkọ̀ náà tí wọ́n gbé lọ. Adarí náà tẹ̀síwájú, ó ní àwọn ọmọ iléeṣẹ́ ológun
ni wọ́n ti gba obìnrin kan àti ọkùnrin kan tẹ́lẹ̀ ní èyí tí wọ́n wá fi ń dá àwọn ènìyàn lójú pé àwọn yóò gba àwọn yòókù náà sílẹ̀. Àjọ NYSC wá dúpẹ́ lọ́wọ́ ikọ̀ àwọn ọmọ ogun fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n ṣe fún wọn látàrí àwọn àgùnbánirọ̀ ọ̀hún tí wọ́n rí gbà padà. Inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo tún ti rí ìròyìn ilé yòó níbi tí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè National Association of Nigerian Students níbi tí wọ́n ti ń rọ ìjọba àpapọ̀ tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ pé ìjọba àpapọ̀ àwọn ẹbù fọ́pọ̀ wa lórílẹ̀-èdè yìí ẹ dákun ẹ bá wa bójú wò ẹ ṣe àtúnṣe káwa náà lè máa pèsè epo fúnra wa tá a fi dá dúró déédé ní orílẹ̀-èdè yìí. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè yìí National Association of Nigerian Students NANS ni wọ́n ti gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ tí ó ń rí sí epo rọ̀bì NNPCL ní ìmọ̀ràn láti ṣe àgbéyẹ̀wò ṣíṣe àtúnṣe àwọn ẹbù ìfọpo wa lórílẹ̀-èdè yìí nítorí pé ọ̀kan lára àwọn ìgbésẹ̀ tó lè jẹ́ kí orílẹ̀-èdè yìí ó dúró déédé láyé ara rẹ̀ ni ká mú ìpèsè epo lọ́kùnkúndùn. Ọ̀rọ̀ náà jáde láti ẹnu ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà Elvis Ẹkúndínà lọ́jọ́ Ẹtì. Ó ní bí orílẹ̀-èdè yìí ti ṣe ń kó epo wọlé láti ilẹ̀ òkèèrè jẹ́ yìí tí ó ti ṣe àkóbá fún pàṣípàrọ̀ orílẹ̀-èdè yìí lọ́pọ̀lọpọ̀. Ẹgbẹ́ náà wá sọ pé orílẹ̀-èdè yìí kò lè ní àkọsílẹ̀ ìdàgbàsókè kankan lẹ́ka ọrọ̀ ajé o tó bá sì tẹ̀síwájú láti máa kó epo wọlé láti ilẹ̀ òkèèrè. Inú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. Lórí àṣeyìn bọ́ọ̀bù ní Kaduna, ilé-iṣẹ́ ọmọ ológun ní àwọn yóò máa rí àrídájú kí àwọn tó ju àdó olóró. Lórí àṣeyìn bọ́ọ̀bù tó wáyé ní agbègbè Tudunbiri ní ìjọba ìbílẹ̀ Igabi ní ìpínlẹ̀ Kaduna tó ṣekú pa àwọn ará ìlú láti ọwọ́ àwọn ọmọ ológun ní ọjọ́ Àìkú tí ó kọjá. Olú ilé-iṣẹ́ ọmọ ogun ti wá sọ pé àwọn kò ní yin àdó olóró kankan mọ́ àfi tí àwọn bá rí àrídájú tó jẹ́ ìdá 100 kí àwọn tó lè ṣe bẹ́ẹ̀. Adarí àgbà fún ilé-iṣẹ́ ọmọ ogun Major General Edward Buba sọ àdánù tí ìṣẹ̀lẹ̀ náà mú wá. Ó ní àwọn ènìyàn 180 ló gbẹ̀mí mì tí 70 sì farapa níbi ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àwọn gẹ́gẹ́ bí ọmọ ológun àwọn yóò máa tẹ̀síwájú láti ṣe iṣẹ́ àwọn bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ó wá mú dá àwọn ènìyàn lójú pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́. Kọ́lọ́run bá wa fòpin sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Akẹ́dùn pẹ̀lú wọn ìgbà àwọn ibi tí kìíní ọ̀hún tí ó kàn lọ́wọ́ lọ́wọ́ ní ó tù wọ́n nínú o. Inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ṣì wà báyìí o. Inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ṣì wà níbi tí iléeṣẹ́ tí ó ń rí sí tí ó ń ṣe àtúnṣe ìwà èèyàn láwùjọ National Correction Service ní orílẹ̀-èdè yìí NCS níbi tí wọ́n ti ń sọ fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wípé owó tí àwọn náà tí àwọn fi ń bọ́ ajá lójúmọ́ pé owó ọ̀hún ojú tí àwọn fi ń bọ́ àwọn ẹlẹ́wọ̀n torí bẹ́ẹ̀ ẹni tí wọ́n ṣe ọ̀gá àgbà ilé iṣẹ́ náà ó ti wá ń rọ àwọn aṣòfin náà wípé kí wọ́n gbìyànjú láti bá wọn ṣe kí wọ́n lè buwọ́lu owó náà kí ó fò fẹ̀rẹ̀ láti 750 naira tí àwọn fi ń bọ́ àwọn ẹlẹ́wọ̀n náà lójúmọ́ kí ó gbé pẹ́lí kí ó sì wọ 3,000 náírà lójúmọ́. Ọ̀gá àgbà ọgbà àtúnṣe orílẹ̀-èdè yìí the Comptroller General of the Nigerian Correctional Service Ọ̀gbẹ́ni Aliru Nababa lánàá òde yìí ló sọ wípé iléeṣẹ́ náà ná owó tí ó pọ̀ láti fi bọ́ àwọn ajá wọn ju àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n náà lọ. Ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí ni Nababa ti sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò ìgbà tí ó lọ farahàn níwájú àwọn àgbáríjọpọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà. Ó ní iléeṣẹ́ náà ti kọ ìwé sí mínísítà fún iṣẹ́ òde o níbi tí àwọn ti ń béèrè fún àgbéyẹ̀wò owó tí àwọn fi ń bọ́ àwọn ẹlẹ́wọ̀n náà láti 550 náírà 750 naira sí 1,000 náírà lójúmọ́ fún ẹlẹ́wọ̀n kọ̀ọ̀kan. Ó ní àwọn sì ń dúró de ìbuwọ́lù náà ní o títí di àsìkò yìí. Ó ní àwọn wá fi àkókò yìí náà béèrè ìrànlọ́wọ́ ilé ìgbìmọ̀ aṣòfin náà láti fi ọwọ́ sí àfikún owó oúnjẹ àwọn ẹlẹ́wọ̀n náà. Sínátọ̀ Ọ̀ṣíọ̀mọlẹ̀ tí ó wà nínú ilé lásìkò ọ̀hún láti ilé ìgbìmọ̀ aṣòfin náà ó náà tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà nígbà tí ó béèrè lọ́wọ́ iléeṣẹ́ náà iye tí wọn yóò ná láti ra àwọn ohun èlò oúnjẹ àti àwọn ohun tí wọn yóò fi máa ṣe oúnjẹ náà láti máa fi bọ́ àwọn ẹlẹ́wọ̀n kọ̀ọ̀kan náà lójúmọ́. Ó ní àwọn ọgbà ẹ̀wọ̀n wa
pé wọ́n wà fún láti tún ìwà àwọn ẹlẹ́wọ̀n yírọ ni kì í ṣe ibùdó tí wọ́n tún fi bà wọ́n níwà jẹ́sí. Nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Nínú ìwé ìròyìn The Punch lèmi ti fẹ́ mú ìròyìn eléyìí wá. Wọ́n ní látàrí ìbúgbàmù àdó olóró tó wáyé ní ìpínlẹ̀ Kaduna, ìjọba àpapọ̀ ti ṣèlérí láti fìyà jẹ àwọn tí àjẹ ìwà ìbàjẹ́ náà bá ṣe mọ́ lórí. Àjọ ACF ní kí wọ́n yọ GOC kúrò nípò. Àjọ Arewa Consultative Forum ACF ní Ọjọ́bọ̀ ni wọ́n fẹ́ ìyọnípò adarí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ogun ọ̀wọ́ kìíní ti ìpínlẹ̀ Kaduna, Major General VU Okoro, látàrí ìbúgbàmù àdó olóró tó wáyé ní Túndúbèrè ní ìjọba ìbílẹ̀ Ìgàbí ní ìpínlẹ̀ náà ní alẹ́ ọjọ́ Àìkú. Àjọ ACF ni wọ́n béèrè fún èyí ní Ọjọ́bọ̀ nígbà tí ìjọba àpapọ̀ ṣèlérí pé àwọn yóò fi ìyà tó tọ́ jẹ ẹni tí ìwà náà bá ṣe mọ́ lórí. Àdó tó yẹ kí wọ́n fi pa àwọn agbésùmọ̀mí ni ó ṣèṣì bá àwọn ará ìlú níbi tí wọ́n ti ń ṣe àjọyọ̀. Igbákejì ààrẹ fún orílẹ̀-èdè yìí Kashim Shettima tó ṣojú fún ààrẹ Bọ́lá Tinubu nígbà tí ó lọ bá àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí kẹ́dùn ní ilé ìwòsàn Baraudiko Teaching Hospital Kaduna ní Ọjọ́bọ̀ sọ pé ìjọba yóò rí pé wọ́n túnṣu dé ìsàlẹ̀ ìkòkò. Ó ní gbogbo ọ̀nà ni àwọn yóò gbà láti dẹ́kun irú ìṣẹ̀lẹ̀ yìí. Ó wá sọ pé gbogbo àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà ní ìjọba àpapọ̀ yóò tọ́jú wọn láì san kọ́bọ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti fi eléyìí kásẹ̀ nílẹ̀ láàárọ̀ kí n sáré gbé wọn pápápá. Sanusi ló ń sọ̀rọ̀ níbi tí ó ti sọ̀rọ̀ pé ẹni tó bá jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí kò tún lẹ́tọ̀ọ́ kí ó tún jẹ́ alákòóso iléeṣẹ́ kankan mọ́ lórílẹ̀‐èdè yìí. Nínú ìwé ìròyìn Nigerian Tribune níbi tí ó tún ti ń sọ̀rọ̀ wípé nígbà tí òun wà ní ẹ̀ka iléeṣẹ́ tí ń pèsè epo rọ̀bì ọ̀hún pé látàrí pé òun ṣíṣọ́ lójú ìwà àbàjẹ́ kan bẹ̀ wípé òun ni wọ́n fi gba iṣẹ́ lọ́wọ́ lákòókò náà. Ìwé ìròyìn Nigerian Tribune ló sọ. Bákan náà níbẹ̀ Adélábù ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí lòun padà sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Èyí tí èmi fi máa káàdì ìwé ìròyìn The Punch fún tòní ló ní àjọ EFCC sọ pé bí àwọn ọ̀dọ́ ṣe ń lọ́wọ́ sí jìbìtì orí ẹ̀rọ ayélujára ń dúnkokò mọ́ bí wọn yóò ṣe jẹ́ adarí lẹ́yìn wá ọ̀la. Adarí fún àjọ EFCC ní Ọjọ́bọ̀ fi àìdùnnú rẹ̀ hàn lórí bí àwọn ọ̀dọ́ ṣe ń fi ojoojúmọ́ pọ̀ níbi jìbìtì orí ẹ̀rọ ayélujára ní orílẹ̀-èdè yìí. Alága fún ikọ̀ náà Ọlá Olúkóyèdé sọ síwájú sí pé lílọ́wọ́ sí ìwà ìbàjẹ́ báyìí lè pagidínà wọn lọ́jọ́ iwájú láti lè di adarí lórílẹ̀‐èdè yìí. Ó wá pè fún ìlanilọ́yẹ̀ tó gbòòrò fún àwọn ọ̀dọ́ láti dẹ́kun ìwà ìbàjẹ́ náà. Èmi ti kalẹ̀ báyìí sínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ ni o. Níbẹ̀ náà ni mo ti rí àkọlé eléyìí tí wọ́n sọ pé ìdùnnú ń ṣubú láyọ̀ ní ẹ̀bù ìfọpo Dangote bí wọ́n ṣe sọ pé ẹ̀bù ìfọpo ọ̀hún tí wọ́n sọ pé wọ́n ná òbítíbitì owó náírà òbítíbitì owó dọ́là ti ṣe $20 bílíọ̀nù lé lórí o bí wọ́n ṣe sọ pé wọ́n gba epo fún ìgbà àkọ́kọ́. Ṣé ní ìdùnnú ṣubú láyọ̀ lánàá òbí ẹ̀bù ìfọpo Dangote ti ṣe gba epo rọ̀bì àkọ́kọ́ láti ilẹ̀ òkèrè ṣáájú àsìkò tí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ bí ẹbu ìfọpo náà ṣe di ẹbu ìfọpo yìí jẹ́ oríire fún ẹ̀ka epo rọ̀bì nílẹ̀ yìí o pẹ̀lú ẹbu ìfọpo tí owó rẹ̀ tó $20 bílíọ̀nù náà ti ṣe kalẹ̀ sí orílẹ̀-èdè yìí o. Wọ́n ní ọkọ̀ ńlá Otis tó ń gbé epo náà ni wọ́n sọ pé epo àgbá epo inú rẹ̀ wọ́n ní ó tó 1,550 jálá ni wọ́n sọ pé ó gbéra ní ọjọ́ 6 oṣù kejìlá yìí tí wọ́n sì ní yóò dé sí agbègbè Lẹ́kì. Wọ́n ní àsìkò tí wọ́n ní ọkọ̀ ńlá gbépo rọ̀bì náà yóò dé ní láàrin aago 7 sí 8 alẹ́ ọjọ́ Àlàmísì ọ̀sẹ̀ yìí Àlàmísì ọ̀sẹ̀ yìí tí èyí sì ṣe àfihàn kíkó epo rọ̀bì wọlé sí ẹbu ìfọpo Dangote ọ̀hún fún iṣẹ́ ní pẹrẹu ní ẹbu ìfọpo náà. Inú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí ìròyìn eléyìí o. Oníròyìn ti tán lọ́dọ̀ ti ẹ̀jẹ̀ sáré mú eléyìí ilẹ̀ òkèrè ló ti wá láàárọ̀ òní o níbi tí wọ́n ti sọ pé ìdá 80% nínú 80% àwọn ará agbègbè Gaza ni wọ́n sọ pé wọ́n ti ṣí nípò kúrò ní agbègbè tí wọ́n gbé o. Wọ́n ní ikọ̀ àwọn ọmọ ológun ilẹ̀ Israel ni wọ́n ti pa àwọn èèyàn tí ó lé ní 17,112 7,112
7,700 àti àwọn tí wọ́n sì sọ pé àwọn obìnrin tí ó tó 4,885 náà wà ní agbègbè tí wọ́n wà ní agbègbè náà fara kásá kìíní ọ̀hún o. Wọ́n ní kìíní ọ̀hún pé tí wọ́n bá ní wọ́n ṣàkọsílẹ̀ rẹ̀ pé àwọn tí wọ́n ti gba ẹ̀mí wọn láti ọjọ́ 7 oṣù kẹwàá tí ìkọlù náà ti bẹ̀rẹ̀. Wọ́n tún fi kún wípé láti ọjọ́rú sí àárọ̀ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí àwọn ọmọ orílẹ̀-èdè Palestine 350 ni wọ́n ti gba ẹ̀mí wọn ní ìfọ́nàfọ́nṣù. Wọ́n ní ìdajì àwọn tí wọ́n fara káásá náà ni wọ́n jẹ́ obìnrin àti àwọn ọmọ kéékèèké tí kò sì tún sí àkọsílẹ̀ fún àwọn 7,400 àwọn èèyàn tí ó ti farapa tí àwọn èèyàn tó tó 7,700 7,600 náà tún ti di àwátì látàrí ìkọlù náà. Àjọ United Nations sọ wípé àwọn èèyàn tí ó dín díẹ̀ ní mílíọ̀nù 1.87 million tí ó jẹ́ ìdá 80 nínú ọgọ́rùn-ún òǹkà àwọn ará agbègbè Gaza ni wọ́n sọ pé ogun ọ̀hún ó ti lé kúrò ní agbègbè ibi tí wọ́n ń gbé o láti nǹkan bí oṣù méjì báyìí o. Fọ́nrán kan tí wọ́n sọ pé olùfótó láti iléeṣẹ́ ìròyìn àwọn ọmọ ológun kan ni ó ṣàfihàn àwọn ikọ̀ ọmọ ológun Israel tí wọ́n mọ̀ọ́mọ̀ já àwọn òbítíbitì àwọn ọmọ orílẹ̀-èdè Palestine sí o lásìkò ìgbà tí wọ́n mú wọn ṣíkún ní àríwá Gaza ní orílẹ̀-èdè ọ̀hún o. Inú ìwé ìròyìn Daily Trust náà ni èmi ó ti máa ka kìíní ọ̀hún lẹ̀ láàárọ̀ òní. Ẹṣẹ́ tí ẹ wà mẹ́ tí ẹ̀ ń gbọ́ wa oníyan ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ bá wà fẹ́ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ jẹ́ mọ́ dágbére fún tòní. Olúwaṣeun Adeoye ló kọ tèmi jẹ́ ó dàbọ̀. Olúwa Funmilayo Adesewo ní orúkọ mi. Káfíńrè pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV. Láti Prison 24 TV àtúgbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀lù báyọ̀ lókè àkàtàrí àtúndé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ ìròyìn sí oríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Ṣé wọ́n gbọ́ ṣọ́ntẹ́tì? Àwọn tí ọ̀rọ̀ kan ṣọ́ntẹ́tì. Ṣé wọ́n gbọ́
ṣọmọṣá àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọmọṣá. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ ìjà sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ ìjà sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. àwọn adarí wa àwọn olóṣèlú wa ó yẹ kí gbogbo wọn lè gbọ́ kí wọ́n lè ṣàtúnṣe. kọjọ́ ọ̀la dára kí nàìjíríà kó lè dára àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè ṣàdúrà fún wa. àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté ojú tó lé ojú tó kó káyé ojú tó kó ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ará ìlú mi. àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ ojú tó lé ojú tó kó káyé ojú tó lé ojú tó kó ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ará ìlú mi. láti Prison 24 TV àtúngbẹ́ tuntun dé. èrò ará ìlú mi. bọ́ọ̀n bá yọ lókè àkàbàrí ẹ̀gbọ́. èrò ará ìlú mi.